níbi tí ìgbẹ́jọ́ Tani Olohun ti ṣẹ̀ṣẹ̀ parí. Ní báyìí a ní ìyá Tani Olohun ní ìkàlẹ̀ tí wọ́n sì fẹ́ bá gbogbo aráyé sọ̀rọ̀. Ẹ káàárọ̀ màmá, kí lorúkọ yín? Orúkọ mi ní Nafisat Adégbọlá. Mo wá láti Ìbàdàn. Èmi ni ìyá Abdulaziz tó ń pera rẹ̀ ní Tani Olohun. Mo wá láti wá bẹ̀ gbogbo àwọn àfá, gbogbo àwọn tó ṣẹ̀ pátápátá pé ká jọ̀ ká forí jì wọ́n. Náà mo fi wá pé kí n wá bẹ̀ wọ́n. Kánsà náà ló bá ń fọmọ nílé. Wọ́n kú déédéé. Kánsà náà bí o. Àwọn náà ní ojú tó kú ọmọ. Màmá, ohun tí ẹ ń sọ yìí, ǹjẹ́ ẹ ń sọ láti inú ọkàn yín wá àbí àwọn kan nípa fún yín láti ṣe? Ẹnìkan kan ń pàṣẹ Ìbàdàn mo ti wá, tèmi mọ́ wá fúnra mi. Ìbàdàn mo ti wá. Èmi sọ yàrá Ìlọrin bí àbúrò mi lọ́kọ́ ti bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó ní ó fẹ́ wọn ní Ìlọrin. Ìbàdàn lèmi ti wá. Òru àná mo dé. Ṣé lórí ìgbẹ́jọ́ yìí náà lẹ wá fún? Bẹ́ẹ̀ni. Àmì òun tí ẹ mú Jésù ìgbẹ́jọ́. Mo wá bẹ̀ gbogbo èèyàn ni kí wọ́n ṣàánú mi dé. Mo wá bẹ̀ gbogbo èèyàn ni wọ́n ṣàánú mi dé. Ẹ wà nílé ẹjọ́ ní àárọ̀ yìí? Èmi tún ti wá lọ́pọ̀ mi kí wọ́n tó ṣẹjọ́. Ìgbà mo wọnú ilé wọ́n ti sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ti bá àwọn àfáà àti àwọn tọ́rọ̀ kan sọ̀rọ̀? Àwọn ti lọ bá gbogbo wọn kí wọ́n ṣàánú mi, wọ́n forí jì mí. Èmi mú sẹ́wọ́. Kí wá ni wọ́n sọ nígbà tẹ́ rí wọn? Wọ́n ní kí n sọ lójú gbogbo èpè sáwọn fọ́ọ̀sì mi ni. Mo lẹ́ẹ̀ fọ́ọ̀sì mi, mo ní fúnra mi, mo wá báyìí. Fúnra mi mo wá bẹ̀bẹ̀. Kì í ṣe pé nìkan kan fọ́ọ̀sì yín láti wá. Rárá o. Rárá, fúnra mi mo wá. Láti ìgbà tẹ́ ti dé, ǹjẹ́ ẹ ti rí Tani Olohun fúnra rẹ̀ àti pé ṣé ẹ ti jọ ní gbólóhùn? Àti ìjọ ní gbólóhùn ìgbà tí mo fẹ́ lọ rí ni mo fi ní ẹ ti gbé wọlé. Síwájú kí ó tó di pé a máa lọ, báwo ni inú yín ó ṣe dùn tó pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àti pé ń bo gan ẹ fẹ́ kọjá sí gẹ́gẹ́ bí ìyá? Ẹ bá ń fọmọ mi lè ṣàánú mi lè kíkẹ́ tó bá bí mi yìí lórí ọdún. Yọ̀dà fún yín. Ẹ bá fọmọ mi lè bóyí mọ fẹ́ ṣàánú mi. Ẹ dákun, màmá wa, nígbà tá a dé ìbáyé láàárọ̀ wọ́n lẹ̀ ń gbààwẹ̀. Bẹ́ẹ̀ni mo wá gbààwẹ̀. Inú àwẹ̀ lẹ fi wá bíbá yìí lénìí tí ń túmọ̀ sí pé mùsùlùmí òdodo òun ni yín. Nínú information tá a gbọ́ wọ́n lé kọ́dà ẹ kéwù, bàbá tó bí Tani Olohun lẹ́yìn ilé ẹ̀kọ́ kéwù. Bẹ́ẹ̀ni mo kọ́kọ́ mi kéwù. Allahu Akbar. Ọdún kẹta tó kọ mí ìdínkù ní rẹ̀ ní ẹ̀ka àfọ́lọ́. Ìwé ni gbogbo ilé ìgbàwẹ̀ ṣàánú mi ni. Ìyókù ni mí. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Mo dá yín lóhùn. Ọlọ́run ọlọ́dún ìyá wa ní ṣáájú. Wàhálà yìí sì lè jẹ́ sásá. Àwọn aṣẹ́ka tó láńlá ń gbọ́ ọ̀nà àti tòbí Ọlọ́run. Kò sẹ́ni tó máa rí yín lénìí tí àánú abiyamọ mi ṣe. You understand? Because ẹlòmíràn sọ ń sè pé àwọn fọ́ọ̀sì màmá yẹn ni màmá yẹn fi ń ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wáyé ló dáa. Lágbára títọ́ lọ́hùn wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀. You understand? Wọ́n á fọmọ yín lẹ̀ lágbára títọ́ lọ́hùn. But ẹ kò ní pẹ́ ẹ̀yin náà ẹ láti ṣiṣẹ́ ká ẹ bọ́mọ yẹn sọ̀rọ̀. Kò sẹ́ni tó fọ́ọ̀sì kó wá di mùsùlùmí o. Bí ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ náà la ṣe ń rí ní ilé ẹjọ́ májísírèètì tí ó kalẹ̀ sí ìlú Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara. Ìyá Tani Olohun láti bá sọ̀rọ̀ yẹn. Wọ́n sì ń bẹ̀bẹ̀ wípé kí àwọn ọ̀fà Ìlọrin kí wọ́n fi ọmọ àwọn, kí ilé ẹjọ́ kí ó fi ọmọ àwọn sílẹ̀, wípé kí àwọn àfà kí wọ́n withdraw kéèsì wọn. Bí ó ṣe ń lọ náà láti rí yìí. Ní báyìí a ó gbìyànjú láti bá àwọn kọ̀ọ̀kan tọ́rọ̀ kan sọ̀rọ̀. A tún ń bọ̀ padà. Ẹ ṣé púpọ̀.